Ní orúkọ Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí ni mò ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi tó sì ń wò mí ní òwúrọ̀ yìí pé ẹ káàbọ̀ sí ọ̀sẹ̀ tuntun, àti ní orúkọ Bíṣọ̀bù aláṣẹ ti Dáósìsì Ifọ̀, Right Reverend Nathaniel Ọládẹjọ Ògúndípẹ̀ ni mò ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun yìí. Mo sì ń gbàdúrà fún yín wípé ní ọ̀sẹ̀ yìí àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ o. Ohun tí a fẹ́ fi gba ẹ̀yin ọmọ Ọlọ́run níyànjú pàápàá ní ọ̀sẹ̀ yìí, òun ni ìhìnrere Jésù Kristi Olúwa wa tí a ti ọwọ́ Lúùkù kọ sílẹ̀, orí ìkeje ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, tí ó kà báyìí pé bí ó sì ti ń súnmọ́ ẹnubodè ìlú náà, sì kíyèsí, wọ́n gbé òkú kan jáde, ọmọ kan ṣoṣo náà tí ìyá rẹ̀ bí, ó sì jẹ́ opó. Ọ̀pọ̀ ìjọ ènìyàn ìlú náà sì ń wà pẹ̀lú rẹ̀. Nígbà tí Olúwa sì rí, àánú rẹ̀ ṣe é, ó sì wí fún un pé má sọkún mọ́. Kókó méjì ni mo fẹ́ dì mú kí n tó gbàdúrà fún yín. Ìkíní, arábìnrin yìí opó ni, ìyẹn túmọ̀ sí pé kò ní ọkọ mọ́. Ìkejì, ọmọ kan ṣoṣo tó bí tó ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀, ó tún fò ṣọlẹ̀, ó kú. Ìyẹn túmọ̀ sí pé gbogbo ìrètí arábìnrin yìí ó ti pin. Ṣùgbọ́n kété tí Jésù rí, àánú ṣe é, ó sì wí fún un wípé má sọkún mọ́. Ìyẹn túmọ̀ sí wípé láìsí àánú Ọlọ́run kò sóhun kankan tí a lè ṣe. Tí àánú Ọlọ́run bá wà nínú ayé wa, gbogbo ilẹ̀kùn tá ti tì mọ́ wa á di ṣíṣí. Ó sì ń gbàdúrà fún ọ ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé àánú á máa ṣògo lórí ìdájọ́. Gbogbo ibi tó ti nílò àánú Ọlọ́run, ní orúkọ Jésù, k'Ọlọ́run kó dìde àánú fún ọ. Bí Ọlọ́run ti dìde àánú fún arábìnrin opó yìí tí ò jẹ́ kó sọkún lórí ọmọ, mo gbàdúrà fún ọ ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù, ò ní sọkún lórí ọmọ. Ìwọ òbí tó ń gbọ́ mi, gbogbo ọmọ t'Ọlọ́run yọ̀ǹda fún ọ, ní orúkọ Jésù, ò ní sọkún lórí wọn. Àánú Ọlọ́run ò ní fi ọ́ sílẹ̀. Nínú ọ̀sẹ̀ yìí, k'Ọlọ́run kó gbé ọ ga níbi iṣẹ́, k'Ọlọ́run kó gbé ọ ga, bóyá lórí ọkọ, lórí aya, lórí ọmọ, níbi iṣẹ́ ló ti ń wojú Ọlọ́run fún àánú. Mo gbàdúrà fún ọ, àánú Ọlọ́run á wá ọ rí ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín.